àṣà ló mú kí ayé ẹlòmíì ọ̀dà jẹkù. Ìgbéyàwó ló hàn ẹlòmíì léèmọ̀. Ó ṣeéṣe káwọn aládùúgbò máa kàn lábùkù porí burúkú ló mú wáyé. Ọkọ kìíní kú mọ́ ẹ lórí, èkejì kú mọ́ ẹ lórí. Bó lórí ẹ̀ ṣe wá gbàbọ̀dé báyìí. Àbọ̀jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ nígbà bíi ni. Bí o mọ̀ tó ti bà ẹ́ jẹ́, bí o mọ̀ tó ti jẹ́ kùkù tó wáyé, ayé ẹ̀ ó sì tún lè dàtọ̀ sí. Bàbá mímọ́, ọpẹ́ kó gbà yín wá, rán ọ̀rọ̀ rẹ̀ sí wa, jẹ́ kára àánú gbà. Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ fi hàn yín ní òní àpẹẹrẹ àwọn ayé tí a jẹ kù. Àpẹẹrẹ àwọn ayé tí a jẹ kù nínú ìwé mímọ́. Pé tí ẹ bá rí pé ayé yín jẹ́ àjẹkù, kí ẹ má sọ ìrètí nù. Ìrètí wà fún igi tí a bẹ́ lórí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Tí ó bá gbóòórùn omi, yóò sọ jáde. Ìrètí wà fún àwọn ayé tí ẹ̀ṣẹ̀ jẹ kù, tí èṣù jẹ kù, tí àwọn ẹ̀mí èṣù dá lóró tí wọ́n jẹ kù, tí ẹ̀sìn jẹ kù, tí àṣà jẹ kù, àwọn ayé tí ènìyàn jẹ kù. Ìrètí wà fún wọn. Mo sì fẹ́ fi àwọn èèyàn mẹ́rin hàn yín nínú ìwé Mátíù orí kìíní ní ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 6. Àwọn àpẹẹrẹ ayé tá a jẹ kù. Nígbà Jésù pé ẹ kó àwọn tá a jẹ kù jọ, ọba ògo mọ tó ń sọ, ó jinlẹ̀ ju búrẹ́dì táwọn ọ̀pọ̀ èrò yẹn jẹ lọ, ó jù bẹ́ẹ̀ lọ. Jésù fi ń yé àwọn ẹni pé tí ẹ bá rí tájẹkù búrẹ́dì bá jẹ mí lógún, tí mo ní kẹ́yìn ọmọ ẹ̀yìn mi ó sà wọ́n jọ, kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn èèyàn tí ẹ̀ṣẹ̀, tí èṣù, tí ẹran ara, tí ayé, tí àìsàn, tí àrùn, àti tí àṣà, àti tí ìgbéyàwó wọn gan ti jẹ kù. Kẹ́ ẹ lè mọ̀ wípé wọn ò gbọ́dọ̀ ṣòfò, wọn ò gbọ́dọ̀ ṣègbé o. Àwọn obìnrin mẹ́rin kan wà nínú ìtàn ìran Jésù Kristi tó jẹ́ pé nígboro ẹ̀sìn wọn ò yẹ fún irú ọlá bẹ́ẹ̀ pé kí Kristi ó tinú ìran wọn jáde. Mẹ́rin làwọn obìnrin yẹn. Ẹni àkọ́kọ́ ni Támárì, ẹni ẹ̀kejì ni Rákábù, ẹni ẹ̀kẹta òun ni Rúùtù, ẹni ẹ̀kẹrin ni Báṣébà aya Úríà tí Dáfídì tó fipá gbà lọ́wọ́ ọkọ ẹ̀. Ìtàn ìran àwọn obìnrin mẹ́rin yìí ó ní Jésù Kristi olùgbàlà ló gbà wáyé. Kí ó lè yé wa wípé àánú máa ń ṣògo lórí ìdájọ́. Ọlọ́run sì máa ń yọ́nú sí àwọn ẹni tí ẹ̀ṣẹ̀ ti bayé wọn jẹ́, tí ayé ti bayé wọn jẹ́, tí èṣù ti bayé wọn jẹ́, tí orí kankan tí wọ́n gan ti bayé wọn jẹ́, tó ti bà tí wọ́n tì, tó ti sọ di yẹlẹyẹlẹ. Àánú sì fẹ́ fọhùn lẹ́ẹ̀kan sí i. Pàápàá fún ẹ̀yin tí ẹ ti gba Jésù ṣùgbọ́n tó jẹ́ pé títí di bá ti ń sọ yìí, àjẹkù lọ́rọ̀ ayé yín jẹ́ níwájú Ọlọ́run, níwájú èèyàn, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó rí níwájú èṣù. Ọba ògo ní pé tẹ́ bá wá bá kú bẹ́ẹ̀, Olúwa rẹ̀ ó ṣègbé. Kọ́lọ́ má bàa jẹ́ kíyàn ó jẹ́ pin wa lÓlúwa fi rán ọ̀rọ̀ yìí sí wa. Jẹ́ n kàwé mímọ́ Mátíù orí 1 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 6. Júdà sì bí Fárísì àti Sára àti Támárì. Fárísì sì bí Ẹ́srómù, Ẹ́srómù sì bí Hárámù, Hárámù sì bí Hámínádàbù,
Aminadabu sì bí Násónì, Násónì sì bí Salmoni, Salmoni sì bí Bóásì ti Rékábù, Bóásì sì bí Óbẹ́dì ti Rúùtù, Óbẹ́dì sì bí Jésè, Jésè sì bí Dáfídì ọba, Dáfídì ọba sì bí Sólómọ́nì látọ̀dọ̀ ẹni tí ó ti ń ṣe aya Uriah. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà gbogbo wa ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí wà gbé mo sọ pé mo fẹ́ fi àwọn obìnrin mẹ́rin hàn nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Mẹ́rin làwọn obìnrin yẹn. Àkọ́kọ́ ni Támárì, èkejì ní ẹsẹ̀ 5 yẹn ó ní Rákábù àti Rúùtù, ìkẹrin ó ní aya Uriah Bíásébà. Sẹ́rí tí tẹ́ bá fẹ́ mọ ìtàn Támárì, ẹ lọ kà níwé Genesis orí 38. Ọmọbìnrin yẹn gẹ́gẹ́ bí ìtumọ̀ orúkọ rẹ̀, ọ̀pẹ, igi ọ̀pẹ ó ní ìtumọ̀ orúkọ Támárì yẹn, ni pé ẹni tó yẹ kó pẹ́ láyé, káyé rẹ̀ sì máa ṣèso, káyé rẹ̀ ọgbọ́ rẹ̀ gẹ̀jígẹ̀. Ṣùgbọ́n kí ló sọ ayé ẹ̀dájẹ́kù? Ìgbéyàwó ni. Júdà ló fẹ́ ọmọbìnrin fún ọmọkùnrin rẹ̀ àkọ́bí. Àkọ́bí wá fẹ́ bá ọmọ yìí ṣe, àkọ́bí ẹ̀ wá jẹ́ èèyàn burúkú. Ọ̀pọ̀ obìnrin ló ṣàgbákò ẹni bí, kódà náà ṣọ́ọ̀ṣì. Ọ̀pọ̀ àwọn ọkùnrin ni wọ́n ṣàgbákò obìnrin burúkú nínú ṣọ́ọ̀ṣì. Olúwa nítorí pé ọmọkùnrin yẹn jẹ́ èèyàn burúkú fúnra ara Olúwa ló lù pa. Nítorí wípé ẹni bí níwájú Olúwa. Gẹ́gẹ́ bí àṣà wọn nígbà náà, tí ìyàwó ẹ̀gbọ́n bá kú àbí tí ẹ̀gbọ́n bá kú tó sì lábúrò ọkùnrin, àbúrò ọkùnrin ẹni ọ̀fẹ́ náà bá ní kí àbúrò ọkùnrin yìí kó fẹ́ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀, kò lóhun ò ṣe o. Wọ́n tó bá ti ń bá obìnrin yìí dàpọ̀, nǹkan ọmọkùnrin rẹ̀ tó yẹ kó dà sínú ẹ̀, ilẹ̀ ni ó dà sí. Kí ni ìtumọ̀? Kò fẹ́ kí ẹni tó kú yẹn kó lọ́mọ láyé, torí pé àṣà wọn ni pé kí ọkùnrin yẹn má bàa kú àkúrun. Nígbà ó sì jẹ́ pé ẹ̀jẹ̀ kan náà ni wọ́n, kó báyàwó ẹ̀gbọ́n rẹ̀ sùn kí ó lè, ọmọ tó bá bí òun kọ́ ló ní, ẹ̀gbọ́n ẹ̀ tó kú yẹn ló ní, torí pé ẹ̀gbọ́n yẹn ni ó máa jẹ́, torí pé ọkùnrin yẹn lòun ò fẹ́ ṣèní sósì. Ọmọ burúkú ni, Olúwa náà wá lu òun náà pa. Ẹni ó wá tẹ̀lé wọn ọmọkùnrin mẹ́ta náà ní Júdà bí. Ìyẹn sì kéré. Bàbá ọkọ ẹ̀ wá sọ fún un pé ìwọ ọmọbìnrin ṣe bó ti rí báyìí pé ọmọ eléyìí sì kéré, kò lè sọkọ ẹ o. Nígbà ó jáde opó, màá wá fẹ́ kó lọ́lé bàbá rẹ o. Nígbà tásìkò bá tó, tẹ́lẹ̀ bá dàgbà o, àá padà. Ẹ̀rí báyìí ní sẹ́ àṣà nígbà yẹn. Ṣebí tí obìnrin bá ṣàgbákò ọkùnrin, tí Ọlọ́run bá dẹ̀ mú ọkùnrin yẹn lọ gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ Ọlọ́run àti bí ìgbékalẹ̀ ìṣẹ̀dá, obìnrin yẹn ní ẹ̀tọ́ láti lọ fọkọ ń bòmí, kì í ṣe dandan kó fọkọ nílé ọkùnrin tó ti lọ́kọ. Àṣà ló mú kí ayé ẹlòmíì ọ̀dà jẹ́kù. Ìgbéyàwó ló hàn ẹlòmíì léèmọ̀. Ìgbéyàwó ló wá hàn ọmọbìnrin yìí léèmọ̀ o. Nígbà tó wá yá, nígbà tí obìnrin yẹn dẹ̀ kúkú gbà, Támárì gbà láti ṣe gẹ́gẹ́ bí àṣà wọn àti bí ìṣe wọn nígbà yẹn. Nílé bàbá rẹ̀ tó wà, kì í ṣe pé ó lọ dá lémosú ń bẹ̀, wọ́n tì sínú ẹ̀ ni. Ó ṣeéṣe káwọn aládùúgbò máa kàn lábùkù porí burúkú ló mú wáyé. Ọkọ kìíní kú mọ́ ẹ lórí, èkejì kú mọ́ ẹ lórí, bó lórí ẹ̀ ṣe wá gbàbọ̀dé báyìí. Àbọ̀jábọ́ lẹ́yìn ara rẹ̀, ìyá rẹ̀ nígbà tán bí ni. Oríṣiríṣi àwọn nǹkan yẹn ni Támárì là kọjá. Ẹ jẹ́ á máa bá ọ̀rọ̀ yẹn lọ wo ná, ẹ lọ ka ìwé mímọ́ torí àlákòókò tó pọ̀. Ní ọmọkùnrin tí wọ́n bàbá rẹ̀ ní pé kó dúró, tí bàbá ọkọ ní kó dúró dè, ọmọkùnrin ó ti di géńdé tó lè gbéyàwó lé.
mọ́ bàbá yẹn ẹ̀rù ń bà á pé sábà tún ní kélé yìí náà ò tún lọ bá wọlé kó sọkò obìnrin yìí báyìí ṣé kò wà ní kú báyìí. Bàbá yẹn bá gbọ́mọ ẹ̀ pamọ́ kò bá jẹ́ kí ọmọkùnrin rẹ̀ kó fẹ́ ọmọbìnrin yẹn. Ẹ sì mọ̀ pé bó ti rí ní gbogbo àṣà àti ìlú ibikíbi tí a kò síbi náà tí wọ́n ti kẹ́ dé alẹ́, kò síbi tẹ́ ti rí èèyàn tẹ́ ẹ̀ ní ráwọn alágbọ̀nràn dùn làwọn kan bá gbọ́ pé bàbá ọkọ gangan fúnra ẹ̀ fẹ́ kọjá sílùú náà bá lọ kó sí ọmọbìnrin yìí nù pé ó mọ tí wàá ṣe. Àwọn aráabí wọn bá yé ẹ̀jẹ̀ wọn ṣẹdó lórí bukú délẹ̀ wọn níjó lọ́mọ láyé o, ọmọ tí wàá ṣe. Bàbá ọkọ rẹ̀ ọ ń bọ̀, òun náà ìyàwó rẹ̀ ti kú, ìyá àwọn ọmọ yẹn ti kú. Ìwọ múra bí aṣẹ́wó lọ dúró lẹ́bàá títì, àwòrán náà pé ara bàbá náà ti kún. Tó bá múra bí aṣẹ́wó yóò kọjá ní ọ̀nà tí ó gbà kọjá ní kọ́ wà, ó ṣeéṣe bó ti bà ń lẹ̀ kó fẹ́ balẹ̀ ọ, ṣùgbọ́n má múra bí èèyàn gidi kọ́ mọ́ bá fura sí ọ. Támárì náà gbàmọ̀ràn èèyàn o, ó dẹ̀ múra bí aṣẹ́wó ń tòótọ́. Báwọn alágbọ̀nràn dùn yẹn àtàwọn alátojúbọ̀ èèyàn tá máa ń tojúbọ̀ ọ̀ràn ọlọ́ràn, àwọn tí wọ́n máa ń gbé ọ̀rọ̀ ayé tí wọ́n lẹ̀ tó máa ń gbé títẹlòmíì kárí, bí wọ́n sì sọ nípa Júdà lórí ni Júdà bá ní pé ẹjọ́ ìlú yìí òun máa nílò kó ń tura lára obìnrin kan, tó bá jẹ́ yẹn ni já lọ ń títì bóyá ọ̀kan lára àwọn obìnrin tí wọ́n pẹ́ kàkúté yẹn lẹ̀ fún náà ló mú lọ́dọ̀ obìnrin ọ̀hún. Àmọ́ bàbá bá ní ìwọ ọmọbìnrin ìbò lọ́wọ́ ẹ̀ mo máa fẹ́ lọ lára ẹ̀. Àyẹn ní bàbá tẹ́ bá lọ lára mi ẹ mú wá. Ìyẹn ní owó òsì àwòdà kílẹ̀ ẹni ẹ fún mi lédìdí. Bàbá ní ọ̀párè ó tún ní ẹ mú mi wá, ẹ mú iyùn yín wá. Ó gba nǹkan mẹ́ta lọ́wọ́ Júdà. Bàbá bá lọ lára ìyàwó ọmọ rẹ̀, bàbá bá tiẹ̀ lọ gẹ́gẹ́ bí àdéhùn tí Júdà ṣe. Èèyàn Ọlọ́run ní Júdà o, àyànfẹ́ Ọlọ́run ní Júdà o, àgbàní ní Júdà o. Ẹ má gbàgbé o, ọmọkùnrin 12 tí Jákọ́bù fi ilẹ̀ sáyé, ọ̀kan lára wọn ní Júdà yẹn odidi oníbàbá àwọn ẹ̀yà kan ní Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni arákùnrin yẹn ó wá ní kán bó òun mú ewúrẹ́ tó ṣèlérí pé òun ò fún un náà bá débi tí aṣẹ́wó wà wọn ò bá ń bẹ̀. Nígbà ọ̀yá ni wọ́n fi ìròyìn tó Júdà létí pé ìyàwó ọmọ rẹ̀ tó wà nílé bàbá rẹ̀ ó ti lóyún. Bàbá ẹ̀ bá fà kíkọrí pé irú ọmọkọ́mọ wo ni ẹ, èwo ni túmọ̀ yẹn, ta ni kó lọ gbóyún lé bàbá rẹ̀ ni, ọmọ tí mo ní tí mo fẹ́ fún náà ṣé mo sọ pé mi ò fún ni nǹkan kan, á dáná sun ni o. Wọ́n sì pè délé lórí ọmọbìnrin ní pé kẹ́ ẹ tó dáná sun mi o, kẹ́ ẹ tó ṣèdájọ́ oníkùmọ̀ tẹ́ ẹ máa ń ṣe ní gbòòrò ẹ̀sìn o. Gbogbo ẹ̀sìn náà tí máa ń ṣèdájọ́ oníkùmọ̀, àwọn tí kì í bá ti jẹ́ kí ẹ̀mí mímọ́ darí wọn, wọn á máa ṣèdájọ́ afọ́jú, wọn á máa ṣèdájọ́ oníkùmọ̀, wọn á máa rán ọmọ ọlọ́mọ ní iṣẹ́ dé tòrutòru. Ni obìnrin yìí ní pé ẹ wá kẹ́ mọ́ wá lọ́wọ́ náà, ta ni ẹni ó fi lóyún yìí, ẹ bí wọ́n léèrè pé ta ló ní àwọn tí mo kóra ọ̀pá yìí ta ni gbogbo aráàlú mọ̀ pé ọ̀pá Júdà rí, iyùn yìí ń kọ́, ìlẹ̀kẹ̀ ń kọ́ lónìí. Wọ́n ní bàbá tó lóyún ni ẹ, bàbá yà bú sẹ́kún. Ọlọ́mọ yìí sọ olódodo jù mí lọ, olódodo làwọn náà. Òdodo tí ò ní kí wàá bọ́ tura àdúpẹ́. Ní tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni wípé ayé tí ìgbéyàwó jẹkùn yẹn, ọmọbìnrin yẹn bí ìbejì, ara àwọn ìbejì tó bí àwọn ọmọkùnrin yẹn inú ọ̀ràn yẹn ni Jésù ti jáde. Ní tí mo jẹ́ kó yé ọ ni pé mi ò mọ̀ ní tó ti bà ẹ́ jẹ́, mi ò mọ̀ ní tó ti jẹ́ kùkùn tó wáyé. Ní tí mò ń sọ fún ẹ ni pé Olúwa ní a kó àjẹkùjọ ayé ẹ̀ yìí ó sì tún lè dàtúnṣe. Àtúnṣe rẹ̀ ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Tọ̀ Jésù Kristi wá kó o sì sọ fún Jésù pé Jésù tó ìtàn ayé mi kọ. Ọba ògo gba ọpẹ́ kó gba yín wá, ògo ni fún orúkọ rẹ̀. Olúwa fi ìbùkún sí ọ̀rọ̀ rẹ̀ nínú ayé àwọn àyànfẹ́, àwọn ayé tó ti jẹkù yìí. Jésù Olúwa nawọ́ ìfẹ́ sí wọn, ó tiẹ̀ ti nawọ́ ìfẹ́ sí wọn. Jẹ́ káwọn gba àánú tó wá fi lọ̀ wọ́n yìí o, ó sì tún tàn ayé wọn kọ.
Jésù Kristi Olúwa wa. Àmín.